ọmọ aláṣẹ òótọ́ ni bẹ́ẹ̀ náà lórí. ọmọ ni ìní olúwa, ọmọ ọdún sì ni èrè rẹ̀. bí ọ̀fà ṣe rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ náà làwọn èwe rí. òní gan ni ọmọ wa Ọláoyè ìfẹ́ olúwa Christopher ń sọjọ́ mi. ẹlẹgbẹ́ ẹ̀jẹ̀ àjọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ìfẹ́ olúwa lọ́lá olódùmarè ò ní kánjú kú. ó ní àti máa bẹ̀rẹ̀ lọ́lá ọlọ́run àwa ní mòpin rẹ̀. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fọ́jọ́ òkúnlẹ̀. a dúpẹ́ ọjọ́ ìyáranjú tòótọ́ láti bímọ. ìwọ ti sọdún èyí kọ́lọ́run ọba jẹ́ oṣù ọ̀pọ̀lọpọ̀ lókè èpè. mo ní àgbo ewu ní tìrí àdàgbà ó mu ní tòsí àgbórá kòró ń tì mí. lọ́lá ọlọ́run kọ́ fọwọ́ páwú kó o fèrè gíjómi. láàrin ẹgbẹ́ àtọ̀gbà kọ́lọ́run ọba kó ṣe é lólú ọmọ. bàbá àti màmá wọ́n wá ní kí n kí ẹ wọ́n ní kí n kí ẹ délédélé. ọ̀yẹ́ ni ilé bàbá rẹ tó bí ẹ lọ́mọ. àwa ní lápá bàbá ká mọ́mọ́ ní ti yeye. Ìbàdàn lé ìyá rẹ. ẹ ń bá wá fẹ́ rọ̀yàn tó bá fẹ́ rẹ̀ Ìbàdàn. ẹgbẹ́ ògbéra ńlẹ̀ kọ́mọ́ ṣàfihàn ọyá ẹ̀jẹ̀ á lọ. olóòkú ọdún ọmọ ìyẹ̀rú ọ̀yàn. mo ní ṣe bí yẹ̀rú ọ̀yàn ni yín mo ní mo fíràn wọn jàre wọn. ilé bàbá yín mo ní mo jàre ọ̀rọ̀ mo dùn lóye. mo ní èrò jẹ́wọ́ títà mo tà tán. ilé bàbá yín wa ní sísan ló san. sísan ló san yẹ̀rú lóde ògbógi. nígbà yín lọ mọ ògbógi tó sun náà tán ògbónìyàn ọmọ abitan ọ̀rọ̀ lóye. ògbó bọ́ọ̀lẹ̀ tó wà ní bàbá tó bí wa ń ta sọ. àjùbọ̀ nílẹ̀ ọkà. ẹ olúwa pẹ́pẹ́pẹ́ la sọ àwọn ọ̀tọ́. ẹlẹ́dìẹ̀ mi la sọ àwọn ìjẹsà. mo léyìí tó bá yẹ mí lọ́jà náírà fún wálé. ìròyìn tó ṣẹ̀ṣẹ̀ ń gudu ọlọ́tẹ́lẹ̀ bàbá tó bí yín lọ́mọ. bí bàbá yín wọ́n lu kóńsó orí mi ò wú jọ́ sí. mo ní wọ́n lágèrè mi ò ti ẹ̀ pàṣẹ dà. ìgbà tán yẹ́yẹ́ rùbá mo bá bọ́ síjó. ọmọ aláṣẹ mo bá ń jíjú ọlọ́yẹ lọ ń wájú ọba. bí bàbá yín wọn kì í jójú ọlọ́yẹ kó dùn yẹn. wọn kì í jójú ọlọ́yẹ kó dùn bàbá tó bí ẹ lọ́mọ. ọmọ Ọláoyè ṣe bí wọn lọmọ ọlọ́yẹ ẹgbẹ̀rún àgbé. ilé ọmọ yẹn ọmọ ẹgbẹ̀rún àlùkò. adágbé àdàlùkò ní bẹ nígbèrè ẹ̀gún níbi omi gbé ń sun. omi gbé ń sun sáyaba lẹ́nu. ẹ̀yin lọ máa kú tán forí ẹ̀gún sọ̀nà. ẹ̀yin lọ máa kú tán forí ẹ̀gún sẹ̀yẹ. bàbá yín àjòjò wá ní báyìí gorí ẹ̀gún láéláé. bàbá yín débẹ̀ ẹ̀dẹ̀ ni wọ́n fi yanjú rú wọn. lọ́ọ̀kú ọdún ọmọ ládéládé mi ò níye níwájú ọba. ẹ̀rín ni mí bẹ́ẹ̀ mi ò gbọ́dọ̀ bú. bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ ó ní mi ò sì gbọ́dọ̀ bú ẹsẹ̀. ọmọ rotẹ́ẹ̀sì ọmọ akíníyàn tí ò gbọ́dọ̀ sójó. ọyẹ járe bàdàn járe lùyà rẹ̀. bí ọmọ bàdàn nílé Olúyọ̀lé. ìlú Ògúnmọ́lá olódòǹgó kẹ̀rí lójú ogun. ó ní àgbàlá Ògúnmọ́lá tó kòkó sáré. àgbàlá Ògúnmọ́lá jogún bàbá ẹlòmíì lọ. ìlú ńlá tó sáré ọ̀nà Kakanfò. òkú ọdún ọmọ ajẹ̀gbẹ́jẹ̀ karahun àfikarahun fọ́ọ̀rí mu. òkú ọdún ọmọ Ìbàdàn méjì ọ̀gbọ̀n. lọ́lá Olódùmarè ò ní bá wọn nẹ́jà wéréwéré. lọ́lá Ọlọ́run ò wá ní bá wọn nẹ́jà wàràwàrà. ọmọ aráyé ò ní bí ẹ mọ́nu kólòbó bí ẹ̀kọ́ yangan. ìwọ ti sọdún èyí kọ́lọ́run ọba jẹ́ oṣù yìí tó kọ̀kọ̀. ọdọọdún làárọ̀ kú ọdọọdún làárọ̀ àwùsá ọdọọdún làárọ̀ mi lórí àtẹ̀kárí ẹ níre lọ́lá Ọlọ́run. your daddy and mommy. the CEO Chris Cash Venture protect mommy and ìfẹ́ olúwa. ọba lolúwa tó bá ń gbọ́ mi. àwọn gan ni wọ́n ní kí n fè yí kéré ọmọ aláṣẹ ló kọ tèmi. àlàbá yín tí ò ní bèjì rè ó ní ẹ̀rẹ̀ bára wa ṣe ẹ̀jẹ̀ àjọ sàmì ẹ̀.